èyí ẹ wá wo àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin àáfàá Ọ̀nà Òdodo TV àti pásítọ̀ Àgbàlá Gabriel. Ó ga o. àáfàá Ọ̀nà Òdodo tí mi ò kí ń wo social media, mo wà ń bẹ̀bẹ̀ mi kì í wo, mi ní social media kan lórí fóònù mi, tèmi ni pé kí n ṣe tán kí n kú o, mo kàn máa ń gbọ́ yòókù lẹ́yìn mi ni wọ́n lè lè sọ báyìí mi ò ń pọ̀ orí mo bísí kọjá kí n máa jókòó ti fóònù, tèmi ni pé kí n ṣe tí màá ṣe tán kí n kú òun bẹ̀, tí wọ́n ní pé ká post ẹ̀ kan máa pín sáyé, mo kàn sáà rí pé tá a bá dé bí Àgbàlá Gabriel ògo ni fún Ọlọ́run ló ṣiṣẹ́, so wọ́n fi gbogbo nǹkan tí bàbá yìí ṣe wọ́n fi hàn mí, mo á wojú wọn títí lọ́jọ́ kan mo ní à ṣé mi àti bàbá yìí mọ̀ra níbo gan ló ti mọ̀ mí débi pé wọ́n ṣe adúrú eléyìí tó pọ̀ gan. Mo fẹ́ gbé Ọlọ́run ga láyé wọn, wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́, mo dẹ̀ gbàdúrà Ọlọ́run ní fi yín sílẹ̀. Sẹ́rìn ẹ̀dẹ́ kọ́ sílẹ̀ yẹn tàwa ṣí àti mọ́tìkì yẹn ẹ̀ ti bẹ̀rẹ̀. mi ìgbàdúrà o ẹ tí bẹ̀rẹ̀. ẹ lọ ka ọdún méjì sí òní tí mo sọ̀rọ̀ yìí ẹ tí bẹ̀rẹ̀ o. ẹ tí bẹ̀rẹ̀. ìyẹn àwọn kan ní ọmọ gbé bẹ̀ ẹ kàn kọ́ déètì òní àwọn èèyàn sì pọ̀. gbogbo àwọn bàbá wa yìí wọ́n ní kú. wọ́n máa wà láyé láti ṣí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó náà fẹ́ ṣe fún yín. so gbogbo àwọn olólùfẹ́ wa in fact ìgbà tẹ́ post ẹ̀ pàbọ̀ gbogbo àwọn ìyálàjẹ́ àwọn yẹn káàkiri àgbáyé bra Kẹ́hìndé dádì ẹ gbọ́dọ̀ máa lọ ẹ mọ káwọ wá sí Nàìjíríà ẹ̀yin náà ni àfojújọ ẹ lọ represent wa ń bẹ mo ní bẹ́ẹ̀ kulẹ̀ sọ màá dọ́dọ̀ Aláàjì màá débẹ̀ so gbogbo àgbáyé ló ń wò wáyé kó tó dalẹ̀ ìtì ó ṣẹlẹ̀ kẹ́ yóò ti rí ẹ̀yọ́ ẹ má pẹ́ ní bọ̀dù wéèrè kò ní fọlọ́ lókè ọ̀run tí wọn bá ṣàbòsí yín ẹ ní lógo. ẹ jẹ́ ká máa ṣe lọ ẹ̀yẹ máa gàmù tó bá káwọn máa gàmù lálẹ́. àní ẹ jẹ́ ká máa lòfẹ́ láàrin ara wa ibi tí ẹ ti ń dá wà láàlẹ́ káàkiri tí ẹ ti ń gbára yín jà lórí ẹ̀sìn pásítọ̀ wọ́n na àáfàá níbì kan wọ́n gba pásítọ̀ létí wọ́n gba àáfàá lójú wọ́n fi igi fọ́lẹ́ àlẹ́sẹ̀ wọ́n ń para wọn tí ẹ ti ń sáré káàkiri lórí àwọn oníjẹ̀ṣe ẹ paná adébọrẹ́ ẹ bà gbogbo ẹ jẹ́ ẹ dá gbogbo ẹrú Islam nìkan dandan iná dínà ń dà láàyè kò sí kinní kankan àfi Islam àfi kinní gbogbo wàhálà ayé yìí ṣé gbogbo ẹ náà lọ́lọ́run náà yìí ń ṣe ẹ wà wọn pásítọ̀ àti àáfà pásítọ̀ Àgbàlá Gabriel àti àáfà Ọ̀nà Òdodo TV ẹ kú ọmọnìyàn ṣe ẹ kú ìfẹ́ lílò irú àwọn èèyàn Ọlọ́run ta fẹ́ nínú ìlú lélẹ́yìí kì í sáwọn tí ó mọ dájà gíríjàgan sílẹ̀ àwọn latakara kìtì ìmáàmù bá ọba àlùjá ó ń gbé ọba lọ kóòtù ẹ wo ẹ̀yin lẹ́mọ̀ ó báwo yìí kẹ́ ẹ sáyé yín.